pé àgbọ́rí kí ogun wọ ó ká gbogbo ilẹ̀ Yorùbá mú torí kò ṣẹlẹ̀ rí. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n bá jù sókè adé ọ̀dọ̀ mi díẹ̀ gbogbo ọ̀nà láti béèrè lọ́wọ́ àwọn gómìnà ẹ jẹ́ á ràn yín lọ́wọ́ kí a lé àwọn pípé dànù. Mo ti kọ lẹ́tà tó ẹ̀mẹ́ta àwọn ọ̀dà mi lóhùn gbogbo ọ̀nà láti ṣe ọ̀dà mi lóhùn. Àwọn tó fẹ́ jagun tó fẹ́ ṣiṣẹ́ wà ńlẹ̀ ìwọ aláṣẹ ọ̀dà wa lóhùn. Gbogbo ìdá ìgbọ́ lórí social media yẹn àwọn aláṣẹ ló ń kó bá wa o àti pé àwọn náà lọ ti ń rán wọn o wọ́n máa sọ o wọ́n gbogbo ẹnikẹ́ni tó bá náà fẹ́ dalẹ̀ Yorùbá ilẹ̀ àgbègbè. Bí a tó wá ṣe ọdún ìgbòkú ẹ tó bá náà fẹ́ dalẹ̀ Yorùbá ilẹ̀ àgbègbè. Láìpẹ́ láì jìnnà gbogbo ọ̀lẹ́tẹ̀lẹ̀ Yorùbá a máa jàkárà wọn o. Mo tọ́ ti àṣẹkàṣẹ mo jẹ pé. Ẹ̀yin ọmọ OPC tí ọ̀dọ̀ Gani faction ẹ̀yin ni mo dẹ̀ bá lọ́rọ̀. Mo ti ń sọ àwọn ọ̀rọ̀ ilé náà for some time mo tún là mọ́lẹ̀ mo rò pé mo ní láti ṣàlàyé deeper nínú fídíò yìí fún yín. Ṣé rí gbogbo èpè tá ń gbé Ìgbòho ṣẹ́? Èpè igi ìmúṣẹ náà. Mú ya náà igi. Àṣẹdànù lè pe yín Ìgbòho ṣẹ̀yìn báwo lẹ ṣe expect pé yín máa ṣe ó máa ṣiṣẹ́ lé lórí. Ṣé ti gbàgbé bẹ́ ṣe kó àwọn ọmọ Onítìrí jọ tẹni kan máa ṣèpèdè fún ni. Èpèdè ní ìgbà yìí Onítìrí àìmọ̀ àfọ̀ṣẹ 24/7 náà fi stream. Wọ́n láwọn fẹ́ di CNN 24/7 group tó bá stream sìn èpèdè wọn nífẹ̀ẹ́ èpè kanṣẹ́ méjì bóyá o ti gbàgbé pẹ̀lú àṣẹ àti oríṣiríṣi nǹkan tí oníkálùkù wọn ní wọ́n ṣe títí wọ́n gbẹ́bọ kò sí nǹkan tí wọ́n ṣe wọ́n gbé ẹbọ almost 500,000 lórí Ìgbòho ara lolúwéré Ìgbòho fi ń san iṣẹ́ ní nǹkan ẹ̀ tún da tó ń tẹ̀síwájú sí wọ́n ṣe títí wọ́n lọ ra ẹṣin ẹnu ara wọn náà fi confess nígbà tí jà mú wọn wọ́n rí ẹṣin mọ́lẹ̀ láòyẹ̀ lórí èpè fún Ìgbòho yìí náà ni òfútù fẹ́tẹ̀ àásà tí ò ní kan ni ṣùgbọ́n nígbà tí mo sọ pé kẹ́ lọ bá Gani kẹ́ lọ béèrè ó tọ̀rọ̀ ó dẹ̀ pẹ́ yín gangan akú má mojú dìbí ẹran òkú èpò nìyí bóyá ẹ̀yin lẹ̀rú Gani bá bóyá Gani ní àmì tó ṣe yín ṣùgbọ́n màá ẹ̀pù yín nínú fídíò ọ̀rọ̀ mi ò pọ̀ jù ṣé ẹ rí ẹ̀yin ọmọ OPC Gani ṣé ẹ rí other OPC faction ẹ rí bó ṣe gbà fọlọ́run torí wọ́n mọ̀ wípé bàbá Ọbásanjọ́ ti rip wọn off gbogbo agbára tí wọ́n lè sọ wípé wọ́n lè fi dá sí security for your information ṣé rí ariwo òfò àtàdánù tí Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Ìgbé Adams ọ̀gá yín tó ń pa òun ti kọ lẹ́tà òun ti pe meeting sí lọ́balọ́ba sí joyè kò sọ́jọ́ tí lọ́balọ́ba kankan ń bọ̀ wá gba lẹ́tà ẹ̀ka kò sí ọjọ́ tí níjòyè àbí gọ́vnà kankan tó ń bọ̀ wá invite yín ẹ̀yin OPC Gani on your behalf nígbà tí wọ́n gbé lọ nígbà tó ní akọ́fù lọ́wọ́ tó ní ọkọ̀ máa mú gàrí sóhun lọ́wọ́ ìgbà tó fẹ́ gba freedom ní federal ó ti sign on behalf of OPC wípé anything concerning security tó fi máa jáde láyé OPC ò ní bá wọn dá sí the same person wá lóhùn kọ lẹ́tà sí gọ́vnà àwọn àgbààgbà ó ní wọ́n yí sẹ́gbẹ̀ wọn dáhùn lóhùn nǹkan tó ti sign láti federal báwo lágbára state ṣe fẹ́ yí padà ó yá ẹ̀yin fúnra lára yín ẹ dá sọ̀rọ̀ yín ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ síbi comment section gbogbo wa láti gbọ́ ó fẹ́ nu ara ẹ̀ sọ ní ìgbà tó ní problem ìgbà tó fẹ́ fi sílẹ̀ ó tọwọ́ bọ̀ wọ́n sign ipe rálé èèyàn mẹ́ta concerning anything ní Nàìjíríà tó fi máa jáde láyé òun ò ní orí ọ̀fẹ́ mọ́ anything security wípé ń gbọ́pàá wọ́n ṣe anything nípa Nàìjíríà no matter how terrible it is OPC ò ní orí ọ̀fẹ́ láti dá sí mọ́ tí ayé bá ń jẹ́ ayé mi wá mọ̀ bóyá tẹ bá wá fọ́ọ̀mù orúkọ mi àbí gúrùpù mi ò kò kàn mí ṣùgbọ́n wípé OPC Yorùbá land àwọn àgbààgbà lọ́balọ́ba níjòyè àti àwọn state government wọ́n bọ̀ wá invite yín àlá tí ò lè ṣẹ ni o ẹ kàn mọ̀ọ́mọ̀ máa fi yẹn kọ orin ṣé tí àwọn èèyàn kan lè máa sọ wípé rọ́rọ̀ sọ ni gbogbo wa làwa ti mọ òtítọ́ yẹn ṣóde wá rí lẹ́tà tí Gani Ìgbé Adams tó ń kọ kò yẹ kó kọ on behalf of OPC ó fi yín rúgbó ní òtítọ́ tó wà ńbẹ̀ ni mo sọ fún yín yẹn kò sẹ́ni tó máa kò ságbára ọba òun náà sọ pé kò sí ọba tó lè pàṣẹ ṣé ọba ni kó fi palace orí àpèrè ẹ̀ kó fi yí nǹkan tán ti sign ní federal kó yí padà wọn tí bí state governor yẹn re tá fọwọ́ pa ìdá federal lójú
tí federal ṣe nǹkan táwa nítorí òun jẹ́ state òun wá yí padà kò sọ́jọ́ tí gọ́vnà kankan bọ̀ wá reply letter yín ó ti wasted. OPC is no more recognized. Lágbára ẹ̀ ní ìwúlò kankan mọ́ lẹ́yìn bí Gani ṣe mú yín pé kẹ́ lọ máa ṣọ́ lọ́dẹ lẹ́yìn àwọn individual political stakeholder kẹ́ lọ máa ṣọ́ ilé àwọn èèyàn privately àbí kó ràn yín lọ kẹ́ máa lọ gbàyàwó oníyàwó kẹ́ máa parí ìjà kẹ́ máa han àwọn èèyàn léèmọ̀ nínú street kẹ́ máa lọ bá àwọn èèyàn jà ní party nǹkan tó kù tẹ́ máa ṣe for the rest of your life nìyẹn bóyá kò yé yín ó yé gbogbo aráàlú ó lẹ ṣe ń sínwín ó ní gbogbo àwọn èèyàn ṣe ń kobò yín wípé ọlọ́rọ̀ àbẹ́tí dìdì nìyín mi ò mọ̀ rè pé àlàyé yẹn máa help yín tẹ́ bá wá fẹ́ sọ wípé ẹ fẹ́ ṣe nǹkan ẹ lọ sọ fún Ganiyu Ige Adams ẹni gbogbo lẹ́tà òfò àtàdánù tó ń kọ ẹni kó kọ on behalf of Ààrẹ Ọ̀nà Kakanfò kó àdírẹ́sì ẹ̀ sí state governor kó lè àdírẹ́sì ẹ̀ sáwọn ọba ṣùgbọ́n lẹ́kùn tó ti mú yẹn náà lọ́wọ́ ìdí ni wípé ìwọ̀nba lèèyàn máa ṣọ̀tẹ̀ mọ́ láyé ìwọ̀nba ni kò gbé kòtò ọ̀tá ẹ̀jẹ̀ mọ́ mo máa ń sọ kinní yẹn Ganiyu Ige Adams gbàgbé kò gbé kòtò ọ̀tá mọ́ níwọ̀nba Ìgbòho èyí ló sá títí dọ́dọ̀ Aláàfin tó poison mind bàbá Aláàfin òun ló sọ bàbá Aláàfin òwò adé di bọ́n ṣe dìlé ní tó kẹ̀yìn wọn sí gbogbo ọmọ Yorùbá tó kù àti gbogbo ọba tí anybody ò bá wọn ṣe mọ́ nǹkan tí Gani fàyè wọn ṣe nìyẹn àbí kò máa yé yín ní ìgbà tí Aláàfin dẹ̀ máa tẹ̀síwájú tí kinní yẹn dùn mú wọn tá à ń pariwo pé kọ́bì calm down torí everybody ti gbàgbé wọn báyìí sí kò sẹ́nibọ̀dì tó rántí wọn mọ́ bíyà àti ẹ̀ lálàáfin àbáláàfin ò sí mọ́ nobody cares anymore bàbá Aláàfin òwò adé wọ́n ní àwọn ní o Trinity ti sáyẹn wípé Akínmọ̀rin sábẹ́ ẹ bá mi dárúkọ Ọ̀yọ́ Aláàfin àbí bíi mélòó kan bí ìlú bíi márùn-ún ṣáàbí méje àwọn ni wọ́n ń pè ní of Yorùbá land tó já sí wípé ibẹ̀ yẹn ló fi Ganiyu Ige Adams jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò bóyá tó bá wá kọ lẹ́tà kó gbé sí abẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò bọ̀ ìyẹn náà tó tẹ̀ lánàá torí pé gbogbo ọba tí Aláàfin òwò adé ò bá ṣe bí oyè tí wọ́n bìlọ́ǹgì sí wọn báwọn ń ṣe wá fẹ́ sáìn fún Gani òun ni ò tí ì yé mi Aláàfin nìkan náà ló lè ṣe bí a kó lọ sọ́dọ̀ ọba nísàbẹ̀ àbí lákémọ̀rin àbí ibi tó kù àìjẹ́ bẹ́ẹ̀ even kí Gani kó kọ́ on behalf of Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé gbogbo ọba tó ń bá ṣe agídí abẹ́yìn ò rí Gani ni gbàrà tí wọ́n fi jẹ́ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá Adéyẹmí Àná gbogbo wa la mọ̀ wípé aṣọ̀tẹ̀ márùn ni bàbá lẹ́tà Adéyẹmí Àná wọ́n ṣọ̀tẹ̀ dọjọ́ lásàjínde wọn ni wọ́n tún gbọ́tẹ̀ lọ sọ wọnú kòtò gbogbo ìtàn òfò àtàdánù àti gbogbo ọ̀tẹ̀ orin ọ̀tẹ̀ àti ìlú ọ̀tẹ̀ tí wọ́n kó fún Gani wọ́n yẹ gbé fún ló ṣe gbé mú tó bá nira ni mo pa ókè ta ni ọba nílẹ̀ Yorùbá tó ń waṣọ funfun Ọọ̀ni ṣé ẹ rí pé gbogbo nǹkan Ọọ̀ni ni Gani ń bá ṣe competition ni ó fẹ́ tẹrí Ọọ̀ni bá fún Aláàfin gbogbo ọ̀tẹ̀ ìròyìn òfò àtàdánù tó pò fún bàbá wa Aláàfin òwò adé ńgbà tó dé tí àwọn náà gbé parí tó bẹ̀rẹ̀ sí ní ṣoríṣiríṣi nítorí Ọọ̀ni gbogbo kinní yẹn torí tí Aláàfin ṣe iṣẹ́ ọwọ́ Gani ni òun ló kàn rí wọn mọ́ra wọn wàá rí pàṣọ funfun tí bàbá Ọọ̀ni ń wọ̀ àwọn náà máa ń pa kájà tó máa ṣoríṣiríṣi wàá rí pé òun náà ṣe wàá dẹ̀ rí wípé gbogbo ọba ilẹ̀ Yorùbá Ọọ̀ni rìṣà nìkan ló máa ń gbọ̀pá wàá rí pé Gani ń gbọ̀pá ó ti ń rí rẹ̀ bíi méètì Ọọ̀ni rìṣà based on àwọn stupid story tó ti sọ fún ìdí nìyẹn Gani tó bá ń gbọ́ ọmọdé yìí fi rú fọ́nà ó wá forí jóná ọmọdé yìí fi rú fọ́nà Ganiyo ó ti fi rú fọ́nà Gani Ige ó ti fi rú fọ́nà ó wá forí jóná ó ti ṣe baba ńlá mistake Gani ó jẹ́ má para ẹ̀kú tí ó tún ti gbọ́ nǹkan tó tún kún tó ti Ìgbòho lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀rẹ́ Kanka kan ṣẹlẹ̀ sínú Ìgbòho àti ìwù síta torí tó bá gbọ́ ó lè mọ́jọ́ kejì wá ti kú pin orúkọ tẹ̀bí ò yípadà Yèyé Dára Kowé ni mo jẹ́ má gbàgbé láti bá mi ṣe ètò má sì gbàgbé láti bá mi comment. God bless you. Greatest Yoruba race. Greatest.